kọ̀lọ̀kọ̀lọ̀ tó padìẹ ò kú, bó pẹ́ bóyá tòun taládìẹ ń bọ̀ wá fojú kanra wọn. Eléyìí ni àwọn òwe Yorùbá tó wà nínú eré àgbéléwò 7 Doors ẹ́písòdù ẹlẹ́ẹ̀kẹta. Òwe alákọ̀ọ́kọ́ lọ báyìí wípé kọ̀lọ̀kọ̀lọ̀ tó padìẹ ò kú, bó pẹ́ bóyá tòun taládìẹ ń bọ̀ wá fojú kanra wọn. Kọ̀lọ̀kọ̀lọ̀ tó padìẹ ò kú, bó pẹ́ bóyá tòun taládìẹ ń bọ̀ wá ríra wọn. Ẹranko ajégunjẹran kan ni Yorùbá ń pè ní kọ̀lọ̀kọ̀lọ̀, àwọn olóyìnbó ń pe ẹranko náà ní fox. Ṣé ẹ sì mọ̀ pé nínú ìṣesí Yorùbá òun ni wípé bí òkú bá kú, wọ́n máa ń pa adìyẹ láti fi ṣe ìrànà fún òkú tó ti kú. Òun ná fi máa ń sọ wípé adìyẹ ìrànà kì í ṣe ohun àjẹgbé, torí pé ẹni tó bá jẹ adìyẹ ìrànà òkú kan, bó pẹ́ bóyá òun náà ó padà dòkú tí wọ́n ó jẹ adìyẹ ìrànà titi ẹ̀ náà. Wọ́n wá ní pé tí kọ̀lọ̀kọ̀lọ̀ bá jẹ adìyẹ tí wọ́n fẹ́ fi ṣe ìrànà fún òkú kan, bó pẹ́ bóyá àti kọ̀lọ̀kọ̀lọ̀ àti ẹni tó ladìyẹ wọ́n ń bọ̀ wá fojú kanra wọn. Ìtumọ̀ eléyìí ni wípé kọ̀lọ̀kọ̀lọ̀ tó pa adìyẹ ò kú, bó bá yá òun náà ó padà kú. Yorùbá sì gbà wípé òkú máa ń ríra wọn, ná fi ní òkú kọ̀lọ̀kọ̀lọ̀ àtòkú èèyàn tó ladìyẹ wọ́n ó padà fojú kanra wọn. Wọ́n máa ń lo òwe yìí nígbà tí wọ́n bá fẹ́ tọ́ka sí ẹ̀san tàbí àbálọ àbábọ̀ ohun téèyàn bá ṣe láburú sí ẹlòmíì. Wọ́n á ní kọ̀lọ̀kọ̀lọ̀ tó padìyẹ ò kú, bó pẹ́ títí àtòun àtaládìyẹ wọ́n ń bọ̀ wá ríra wọn. Òwe ẹlẹ́ẹ̀kejì lọ báyìí wípé ìgbà òjò ń lọ, ìgbà ẹ̀rùn ń lọ, ẹni á dísàfè kó le. Nígbà wo gan-an la fẹ́ dẹsàfè náà? Ìgbà òjò ń lọ, ìgbà ẹ̀rùn ń lọ, ẹ wá ní àdísàfè kó le. Nígbà wo gangan la dẹsàfè ọ̀hún náà? Ẹranko orí ilẹ̀ kan tó farajọ èkúté ilé, òun làwọn Yorùbá ń pè ní àfè. Àwọn míì á máa pè é ní ẹmọ́-àfè, torí pé òun náà nínú mọ̀lẹ́bí ẹmọ́ lòun náà wà, wọ́n á ní ẹmọ́-àfè. Ẹmọ́-àfè yìí òun náà sì máa ń ní isà tó máa ń gbé gẹ́gẹ́ bí àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó kù. Nínú ìṣesí àwọn ọlọ́dẹ sì ni wípé tán bá rí ẹranko orí ilẹ̀ nínú isà kan, ìgbà míì wọ́n lè mọ̀ọ́mọ̀ kí wọ́n dí ojú isà náà torí ìdí kan tàbí ìdí kejì. N tí wọ́n á ń gbìyànjú láti ṣàlàyé fún wa nínú òwe yìí ni wípé ẹni ká dísà àfè nígbà òjò torí àwáwí kan tàbí kejì. Ó tún di ìgbà ẹ̀rùn, ẹ tún ní á dísà àfè torí àwáwí kan tàbí míì. Lẹ́yìn ìgbà òjò àti ìgbà ẹ̀rùn, ìgbà wo gan-an ló kù tá bá wá dẹ isà àfè náà? Wọ́n máa ń fi òwe eléyìí wọ́n máa fi ń tọ́ka sí kéèyàn máa wá àwáwí kan tàbí kejì lórí ọ̀rọ̀ kan tọ́rọ̀ náà ti wá ń pẹ́, tàbí ká sọ wípé èèyàn ń fi ọ̀rọ̀ falẹ̀ ń fòní dọ́la ọ̀la dọ̀túnla lórí ọ̀rọ̀ kan. Wọ́n á sọ wípé ìgbà òjò ń lọ, ìgbà ẹ̀rùn ń lọ, ẹni á dísà àfè kó le. Ìgbà wo gan-an la ó wá dẹsàfè náà? Òwe ẹlẹ́ẹ̀kẹta tó gbẹ̀yìn òun lọ báyìí wípé bíná ò bá tán láṣọ, ẹ̀jẹ̀ ò lè tán léèékánná. Ẹ wò ó, sẹ́rí bíná ò bá tán láṣọ, ẹ̀jẹ̀ ìtán léèkán. Kòkòrò mùjẹmùjẹ kan òun ni Yorùbá ń pè ní iná. Àwọn olóyìnbó ń pe kòkòrò yìí ní lice. Oríṣi iná yìí mẹ́ta ló wà. Alákọ̀ọ́kọ́ òun ni iná orí, táwọn olóyìnbó ń pè ní head lice. Òun máa ń wà nínú irun orí. Ẹlẹ́ẹ̀kejì òun ni iná aṣọ tàbí iná ara. Òun làwọn olóyìnbó ń pè ní body lice tàbí clothing lice. Ẹlẹ́ẹ̀kẹta òun ni iná abẹ́. Àwọn olóyìnbó ń pè ní pubic lice. Gẹ́gẹ́ bí iná ṣe wá jẹ́ kòkòrò mùjẹmùjẹ, béèyàn bá rí iná lára aṣọ èèyàn téèyàn sì fẹ́ pa á, kò lè pa á bá a ṣe ń pa ẹ̀fọn, kó pa á báyìí kò ní kú torí pé ó pẹlẹbẹ. Àfi kéèyàn fi èékánná kó fi mú kòkòrò náà kó wá tẹ̀ ẹ́ pẹ̀, òun ni ó tó kú látàrí pé kòkòrò náà pẹlẹbẹ. Títẹ̀ tó tẹ̀ yẹn, ṣẹ mọ̀ pé kòkòrò náà ti mu ẹ̀jẹ̀, ẹ̀jẹ̀ tí kòkòrò náà ti mu ni ó wá yí ẹni náà léèékánná. Tó bá tún rí iná míì, bí ó ṣe pa á náà nìyẹn. Kó wá máa nu ẹ̀jẹ̀ yẹn látòní dọ̀la, tí iná ò bá tán láṣọ rẹ̀, ẹ̀jẹ̀ ò ní tán léèékánná rẹ̀. Òun làwọn bàbá wa ṣe ń sọ wípé bíná ò bá tán láṣọ, ẹ̀jẹ̀ ò lè tán léèékánná. Wọ́n máa ń lo òwe eléyìí nígbà tí èèyàn bá ń gbìyànjú tó ń làkàkà lórí nǹkan kan, ṣùgbọ́n tí àṣeyọrí nǹkan náà ò tíì jáde. Ìtọ́ka ni pé èèyàn ó ṣì máa gbìyànjú sí i, torí pé bíná ò bá tán láṣọ, bí àṣeyọrí tá à ń wá ò bá tíì bọ́ sí i, ẹ̀jẹ̀ ò ní tán léèékánná, a ò ní yé ṣègbìyànjú.